Good evening. Ẹ kúrọ̀lẹ́ níbi tí ẹ̀yin bá ti ń gbọ́ wa tẹ́ bá ti ń wò wá. Yorùbá proverb náà ni a tún tẹ̀síwájú tí a ṣe 5 ní àná. We treat like 5 yesterday from this Yoruba proverb. Like the word said, wisdom is profitable to direction. All we need is the wisdom. And we have a lot to learn from Yoruba proverb. Just learn from the teaching from the word. And yesterday, a sọ̀rọ̀ nípa àwọn proverb 5 kan. A ní wọ́pọ̀ níyì, àmọ́ bó bá já ẹ̀tẹ́ ló ń dà. Ìyẹn tí a sọ ní àná. Ẹ má jẹ́ kí a ṣe ìpìlẹ̀ lórí irọ́. Ìpìlẹ̀ gbogbo nǹkan tá bá fẹ́ ṣe láyé, ẹ má jẹ́ ó bọ́ sórí irọ́. A tún ní tẹ̀tẹ̀ tí ò bá fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́, a yẹra fún ewékewé. Then stay away from people that have a dubious character. If you see that your friend or someone is having a dubious character, the best thing for you is stay away from that such person. Stay away from such person and move ahead with your life. Àtúnṣọ́lá náà ní ojú tí ó ròyìn ogun kò ní kú sógun. No matter the situation you are passing through, know that wọ́n náà èmi àti wọ́n la máa rẹ́rìn gbẹ̀yìn. Don't let that situation bring you down. Don't let that situation kill you down. Keep it up. Continue that your struggle. Àjọ máa share testimony later ni. Àtúnṣọ́lá náà, a ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dára, àmọ́ alágbẹ̀dẹ kò ní yé rọ́ fọ́mọ tiẹ̀. A ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ó dá lọ́wọ́, bọ̀ alágbẹ̀dẹ tó ń rọ́ kò ní rọ́ fọ́mọ rẹ̀. Don't allow anybody to use you. Don't allow any politician to use you. If their own children cannot come out and do what they are asking you to do, know that they don't really like you. Let them come and do what they want you to do for them. Ẹ má jẹ́ kán tì yín o. Ẹ má jẹ́ kán lóye yín. We know that for these are politicians in Nigeria here, in this location 419 here. They learn to use people when their own children are not even around. Even on that election day when they use you, their own children will come out with security guard with them. But you will be given chicken change, money, and cutlass and guns to come and to go and kill your other fellow people. So òwe yìí gbogbo wa proverb yìí gbogbo wa ló bá wí. Ó ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dára, àmọ́ alágbẹ̀dẹ kò ní yé rọ́ fọ́mọ rẹ̀. Olóṣèlú kan ò ní gbébọn fún ọmọ tiẹ̀ pé yá lọ dàbò, ọkọ padà fọ́mọ tiẹ̀ yá lọ dàbò. Wọn ní ṣerú ẹ̀ o. Ẹ jẹ́ kí a fúnra wa lọ́pọlọ. Àtúwọ́sọ lánàá ní má foko mi dáná, ọjọ́ kan lèèyàn ń kọ o. Don't cross your path in my farm. It's a protest that you must make one day. Yeah. Stand for your rights. Don't let them just see you as don't let anybody useless you. Know what you stand for. Know what you are. Know your value. Know your value. If you know your value, just anybody and anyhow kind of person cannot just come and address you anyhow. Yes. Yorùbá náà ló sọ ní ìrínisí ní ìsọnilọ́jọ̀. What they see in you, that is how they will address you. The way you dress, that's how you will be addressed. So you have to stand for what you are. Then nínú èní a tún ṣe 5 kan náà lénìí. 5 kan òun náà la ṣe lénìí. Ọjọ́ kan ń bọ̀ tí ìdánwò wà tí gbogbo ó ní oore ọ̀fẹ́ láti máa jẹ ẹ̀bùn ní orí ètò wa, ìyẹn Yorùbá proverb. Tí ẹ máa jẹ oríṣiríṣi ẹ̀bùn tí a sọ nǹkan kan tó ṣẹlẹ̀ táwa ní kẹ́ wá òwe proverb Yorùbá tí ó bá tó lè pẹ̀tù tó lè wá solution sí in tí a sọ yìí. The time is coming. So a máa ṣe ní èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá, a máa mú mọ́ra wọn ni.
so that àwọn tí wọn ṣọmọ Yorùbá wọn á lè mọ ẹwà tó wà ní èdè wa, àwọn náà ó lè ní understanding. And mind you, Koikimedia is an international media, not just a local media for Yoruba land here. So, my people, today we are going into another 5 proverbs that we'll be treating. We are going into another 5 proverbs that we'll be treating. And the first one, àwọn bàbá wa máa ní ṣàn láàrin, ajé ló mú ní pẹ́kọ́rọ́. Kì í ṣe kọ́rọ́ o, ajé ló mú ní pẹ́kọ́rọ́. Ṣàn bá láàrin, ajé ló mú ní pẹ́kọ́rọ́. If you know what to stand for, if you má sọ pé pẹ́ láàrin, ẹ mọ̀ ohun tó jẹ́ kó lọ mọ ọmú tó lè fi lọ máa pẹ́kọ́rọ́ ni. It's because kò lówó yẹn lọ́wọ́. Ẹni tí ò lówó lọ́wọ́, ó wá fẹ́ rìn ìrìn àjò tó jọ mọ́ kínní, ibẹ̀ láti máa rí tí ò ní go straight, a máa lọ lọ́tún lọ lósì lọ lọ́tún lọ lósì. No, you don't need it. Just go straight. Sàn bá láàrin, sàn wàá rìn direct. O ní láti máa ṣẹ́ kọ́nà, láti máa pẹ́ kọ̀rọ̀, láti máa ṣe báyìí. Ọmọ rẹ̀ kò ní bá wọn ṣẹ́ kọ́nà, ṣàn bá láàrin. Bẹ́ẹ̀ ni ọmọ yín tẹ́ bá ti bá wí tó ti fẹ́ máa kálòlò, tó ti fẹ́ máa kíní beating around, ọmọ ní she's beating around the bush, tó ti ń boot around. You tell am, I'm your father, I'm your mother. Ṣàn bá láàrin, ajé ló mú ní pẹ́kọ̀rọ̀. Ẹni tó ń kú ṣẹ́ ló máa sọ pé yes, òun fẹ́ ṣẹ́ kọ́nà. Ẹ̀yin fẹ́ jẹ́ kí lágbájá rí mi pẹ́sẹ̀ mo fi rìn, mi fẹ́ jẹ́ kí tàgbẹ̀dọ̀ rí mi pẹ́sẹ̀ mo fi rìn, mi fẹ́ jẹ́ kí lágbájá mọ̀ pé ilé face me and face you ló ń gbé, mi fẹ́ jẹ́ ká lágbájá mọ̀ pé ilé alámọ̀ òun ni mò ń gbé. A wá máa ṣe báyìí. Ibo ló ń gbé? Ilé mi jìnnà. Ṣebí ilé yẹn lórúkọ? Ibo gangan làdúgbò tó ń gbé? Ẹ máa kọ́kọ́ dé. Ó jìnnà gan o. Iṣẹ́ kan tán béèrè lọ́wọ́ ẹ̀ ni wọ́n ní ibo ló ń gbé? Ibo ló ń gbé? Mo sure tó wá pé Lẹ́kí ló ń gbé, easily wá sọ pé Lẹ́kí mò ń gbé. Tápé inú Banana Island ló ń gbé, wà ní Banana Island ló ń gbé. Bọ̀gbà tó ti jẹ́ pé inú ẹrọ̀fọ̀ kan ó ló ń gbé, a ní ilé wa jìnnà o, nílé wa bẹ́ẹ̀, ṣá láwọn fẹ́ wá ni. So irú àwọn èèyàn báyìí, ṣàn báyìí láàrin, ajé ní mú ní pẹ́kọ̀rọ̀, kì í ṣe pẹ́kọ̀rọ̀. Pẹ́kọ̀rọ̀ ni ó ń ṣẹ́ kọ́nà ni. Wọ́n máa dodge, a máa lọ lọ́tún lọ sósì. So ìkan nìyẹn. Ìkejì tátù mẹ́nubà lálẹ́, wọ́n ní bólóde òkú, ojúde rẹ̀ kò ní wu gẹ́gì o. Bólóde òkú, meaning if the owner of the yard is not dead, his yard will never be overgrown with wide grass. Eléyìí ń bá wa sọ̀rọ̀ pé tọ́jú ara ẹ̀. Kì í ṣe ìgbà tó bá kú tán, tó bá ti kú tán ò lè tọ́jú ẹ̀ mọ́. When you are still alive, take care of yourself. Take care of yourself. When you are dead, you are no more. So ẹ jẹ́ á tọ́jú ara wa. Ẹ jẹ́ á wo nǹkan tára wa fẹ́, nǹkan tára wa kọ̀, nǹkan tára wa gbà. Ẹ jẹ́ á tọ́jú ara wa, ká wo ra wa dá gangan. Ní tí proverb yìí ń sọ nìyẹn. Wọ́n ní bólóde òkú, ojúde rẹ̀ kò ní wu gẹ́gì o. Because ó máa take care gbogbo ojúde ẹ̀. Á lọ sọ́tún, á lọ sósì, á ṣe gbá, á ṣàwo, gbogbo ẹ̀ yóò mọ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe ká tọ́jú ara wa. Bọ̀tá bá ti kú tán, ọ̀ọ́tá àìsàn tó lágbára kan bá ti dè wá mọ́lẹ̀, kò sí nǹkan tá a fẹ́ ṣe. Àwọn èèyàn ni ó mọ̀ bá wa ṣe gbogbo ohun tó yẹ ká máa ṣe. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ni ó mọ̀ bá wa ṣe. Tó bá sì ṣe wù wọ́n náà ṣe máa ṣe. Wọn lè ṣe bí ìgbà tó pé ìwọ gangan ló ń ṣe fún ara ẹ̀. So bólóde òkú, ojúde rẹ̀ kò ní wu gẹ́gì. Ṣàn láàrin, ajé ní mú ní pẹ́kọ̀rọ̀. Ẹja náà tààrin yẹn kì í ṣe pẹ́kọ̀rọ̀. Pẹ́kọ̀rọ̀ ni wọ́n sọ. Eléyìí tó wá tún wá yìí, wọ́n ní a kì í kórìíra ọ̀fọ̀n ká dáná sunlé o.
One doesn't set the house on fire because you ate the rats. No, a kì í kórìíra ọ̀fọ̀n ká dáná sunlé torí pé orí eku tó wọnú ilé rẹ lọ ó wá ní o fẹ́ juná sí gbogbo ilé rẹ kó jó dànù. That means don't just take a drastic measure on situation that arises around you. Don't take that drastic. Don't take it. Nǹkan kan ò tí ní ṣẹlẹ̀ the next thing wà á ti bínú wà á ti faraya wà á ti gbégbèsè tí ò yẹ kó gbé. No, don't take that kind of drastic thing. You won't say because you hate rats rat yẹn wá wọnú yàrá ẹ then the next thing you throw fire inside the house. No, you don't do things like that. That is what our father is teaching us here. Then ẹlẹ́kẹrin tí a tún mẹ́nu bà lálẹ́ yìí wọ́n ní kòkòrò tí ń jó lẹ́bàá ọ̀nà onílù ẹ̀ ó ń bẹnu igbó. Kòkòrò tí ń jó lẹ́bàá ọ̀nà, that pathway you are walking, the insect, the ant that is dancing there, the drummer is inside the bush. At times, you see some people bragging on social media, bragging on that, on your way, bragging, do different. Okay, bó lẹ ṣe kàn déédé rí ọmọ jántóló kan tó wà ní òun fẹ́ lọ kojú àgbàlagbà mẹ́wàá òun sì máa dojú wọn bolẹ̀. Ẹ mọ̀ pé nǹkan kan ló ń bẹ lẹ́yìn ẹ̀, nǹkan kan ló ń bẹ lẹ́yìn òrò tó rò ẹ̀ fi ń ké. Ẹ kàn déédé rí bọ̀bọ̀ jántóló kan tó lóun fẹ́ lọ gbé ballot box, ó fẹ́ lọ sọ́nù, ó fẹ́ lọ jóná. Nǹkan kan ló ń tì lẹ́yìn. Ẹ kàn déédé rí ẹnìkan tí ó sọ pé okay, let me give you this example. Kòkòrò orílẹ̀-èdè Nàìjíríà tó ń jó lẹ́bàá ojú ọ̀nà, onílù rẹ̀ ó ń bẹ ní British government ní Amẹ́ríkà tí wọ́n wà. Bẹ́ẹ̀ ni onílù rẹ̀ ó ní ìjọba British tí wọ́n sì fẹ́ kí a sì di 2070. Bẹ́ẹ̀ ni àwọn onílù àwọn ni wọ́n ń lu ìlú yẹn táwọn náà fi ń jó one Nigeria, one Nigeria, one Nigeria, one Nigeria. So before you take a measurement of such things, look beyond. Learn to look beyond, not just physical thing that you are seeing, not just that thing you are seeing. No, learn to look beyond that. Ọmọ kékeré tó wá bẹ tó ní orí ẹ̀ dàrú, you should know with that confidence tó fi wá yẹn ẹnìkan kan ló ń lùlù fún. Then look beyond that small boy. Don't just fight the small boy instantly like that. Don't fight the small boy like that. So kòkòrò tí ń jó lẹ́bàá ojú ọ̀nà, kí la sọ pé onílù ẹ̀ ṣe? Onílù rẹ̀ ó ń bẹnu igbó. Ẹlẹ́karùn-ún táwa ṣe lálẹ́ yìí tátún sọ̀rọ̀ lórí ẹlẹ́yìn. Wọ́n ní ibi aṣẹ́ bá bínú dé ìkòkò gbọ́dọ̀ bá wọn bínú débẹ̀. Bí kòkò bá bínú débẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ò ní rí i dá o. Ẹlẹ́kọ̀ọ́ kò ní rí i dá. Ẹ máa aṣẹ́ tí wọ́n bá domi sínú aṣẹ́, ìwé bó ṣe máa ń bínú da gbogbo omi yẹn lẹ̀. Tí wọ́n bá dà sínú pọ́ọ̀tù tóun náà bá dà á lẹ̀, kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? So ìta ń sọ onímì níbi yìí pé whenever you are in a post of authority or ẹ wà nípò agbára kan, ẹ wà níbi tó ga kan, or ẹ di òmúlérò kankan mú, irú yín ìwọ̀sí máa wá o. Ìwọ̀sí ò wá. Bẹ́ẹ̀ gbọ́dọ̀ wá bínú bí àwọn ọmọ jántó àwọn ọmọ kéékèèké ṣe ń bínú. Bí wọ́n ṣe lè bú èmi tí màá bínú, tí wọ́n bá bú ọ̀gá wa olóyè Sunday Igboho wọn gbọ́dọ̀ bínú o. Àìmọye ìbú tán ti bú ọ̀gá mi OLAYOMI KOIKI, ọ̀gá mi á fi máa jíjó lórí program, á fi máa jó. Because irú wọn ò gbọ́dọ̀ bínú torí ipò tí wọ́n dì mú. Olóyè Sunday Igboho ṣàkó gbọ́dọ̀ bínú
torí ipò tí wọ́n dì mú. Àwọn lọ́balọ́ba wa náà ò gbọdọ̀ bínú. Even táwa ọmọ kéékèèké tá bá tiẹ̀ ń bù wọ́n, tá à ń ṣe gbá, tá à ń ṣàwo, àwọn náà ò gbọdọ̀ bínú torí ipò tí wọ́n dì mú. Ẹ wo àwọn gómìnà wa, gbogbo ìgbà là ń ṣépè fún wọn. Ẹ gbọdọ̀ bínú torí ipò tí wọ́n dì mú. Òun náà fi sọ wípé aṣẹ́, bí aṣẹ́ bá ń bínú, ìkòkò òun náà ò gbọdọ̀ bá wọn bínú débẹ̀. Bẹ́ẹ̀ ni, òun làwọn àgbà ilẹ̀ Yorùbá náà fi sọ pé ibi aṣẹ́ bá bínú dé, ìkòkò ò gbọdọ̀ bá wọn bínú débẹ̀. Kí kòkò bá bínú débẹ̀, ẹlẹ́kọ̀ọ́ ò ní rí dá o. Bẹ́ẹ̀ ni, whenever you are in a post or in a very high post, or o jẹ́ ọba lẹ́nu lé, ó lọ́rọ̀ táwọn ìyàwó ilé aṣọ sí ẹ, ò gbọdọ̀ fi bínú. Ìwọ tó jẹ́ gómìnà, tó jẹ́ ọba, tó jẹ́ baálẹ̀, tó jẹ́ olórí nípò kan, tó ṣàwà ní ipò agbára kan, bí àwa kéékèèké bá ṣe ń bínú pé ebi ń pa wá ń sàlẹ̀, àwọn ò ní bínú débẹ̀. Ní tí òwe ń sọ nìyẹn. Á wà mú mẹ́wẹ̀ẹ̀wá tá a ti bẹ̀rẹ̀ látànà, á tún wá kà síta. So a bá ṣe máa rán wa létí nìyẹn. So ẹ jẹ́ káwọn ọmọ wa náà máa gbọ́ àwọn òwe yìí. Wọ́n ní purọ́ kò níyì, àmọ́ bó bá dá ẹ̀tẹ́ ni mo wá. Ìkejì onítẹ̀tẹ̀ tí ò bá fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́, á yẹra fún ewékewé. Bẹ́ẹ̀ ni, á yẹra fún ewékewé. Ojú tí ó ròyìn ogun kò ní kú sógun. Ojú tó máa ròyìn ogun kò lè ẹ́bà bá wọn kú sógun. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dára, ṣùgbọ́n alágbẹ̀dẹ ò ní yé rọ́ fọ́mọ tiẹ̀. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ó dára, àmọ́ o alágbẹ̀dẹ kò ní yé rọ́ fọ́mọ tiẹ̀. Má fi oko mi dáná, ọjọ́ kan báyìí là á kọ́. Ọjọ́ kan báyìí là á kọ́. Márùn-ún tá a wá ṣe lénìí, ó ní ṣàn láàrin. Ajé ni mú ní pẹ́ kọ̀rọ̀, kì í ṣe pẹ́ kọ̀rọ̀. Ajé ni mú ní pẹ́ kọ̀rọ̀. Yes, wet ló ń jẹ́ kéèyàn short corner, máa gba corner, máa gbẹ̀gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́. Wọ́n tún wá ní bólóde òkú, ojúde ò ní wu gẹ́gẹ́ o. Bẹ́ẹ̀ ni, ojúde rẹ̀ kò ní wu àwọn tó ń gẹ́ gítà, because àwọn tó ń gẹ́ gítà ibi tó máa ń wù wọ́n náà níbi tí igi bá wà. Ibi igbó ni ó sì ti bẹ̀rẹ̀ kó tó di pé ó di igi. Bẹ́ẹ̀ ni, a kì í kórìíra ọ̀fọ̀n ká dáná sunlé. You won't say because you ate rats, you now burn the complete whole building, your whole house. Wọ́n wá ní kòkòrò tí ń jó lẹ́bàá ọ̀nà, onílù rẹ̀ ó ń bẹ níbo? Ó ń bẹ nínú igbó. Wọ́n tún wá ní ibi aṣẹ́ bá bínú dé, ìkòkò ò gbọdọ̀ bá wọn bínú débẹ̀. Bí kòkò bá bínú débẹ̀, ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ kò ní rí dá o. Ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ kò ní rí dá. Bọ̀ kí a tó lọ, a fẹ́ fi àkókò yìí ṣe shout out to our sister and our brother Martins. Àwọn ni wọ́n ń ṣe ọjọ́ ìbí lánàá. Ní ọjọ́ ìní náà, our sisters, obìnrin takuntakun láàrin àwọn ọkùnrin, ìyá gbogbo wa, ìyá gbogbo media team OLAYOMI KOIKI. Arábìnrin èèyàn dáadáa ni. Wọ́n lẹ́yìn ìyá gbogbo wa, ìyá gbogbo Koikimedia team, ìyá gbogbo wa wò ni. So ẹ̀yin èèyàn wa nílé, we are doing a shout out to her. Happy birthday to you, Sister Bella Fashola. Happy birthday to you, Sister Bella, Miss Bella Fashola. We sing to you, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. We wish you many happy returns of your day, long life and prosperity. Hip, 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 hooray! A wá fi àkókò yìí náà ṣe happy birthday to all our fans that are doing birthday today and all our fans that are doing birthday in this month. We shout happy birthday to every one of you. Happy birthday to you.
To all our fans, home and abroad. Home and abroad, we said happy birthday to you. To our Sister Bella, and other celebrants of today. Happy birthday to you and all celebrants of this month. We wish you long life and prosperity. Igba ọdún ọdún kan ni o. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú àlàáfíà, pẹ̀lú ẹ̀mí gígùn, pẹ̀lú àìkú, pẹ̀lú baálé ọrọ̀. Kí a tó wá máa lọ, ẹ jẹ́ kí a tún sọ àwọn proverb mẹ́wàá tí a ti ṣe ní àná sí èní. A ṣe 5 lánàá, a tún fi 5 kún lénìí. Àkókò ń bọ̀ tí a ṣe ìbéèrè tí ẹ̀yin yóò lórí ọ̀fẹ́ láti jẹ ẹ̀bùn kan àbẹ́bùn méjì. Àsìkò náà ń bọ̀, màá fẹ́ kí ẹ gbáradì. Ẹ máa kọ gbogbo nǹkan tá à ń sọ yìí, ẹ máa bá wa kọ sílẹ̀. Àwọn ọmọ wa, ẹ jẹ́ kí àwọn náà súnmọ́ bí ètò, káwọn náà máa gbọ́. Torí a bá tún mú ọ̀pọ̀lọpọ̀ wá ní ọ̀la, á jẹ́ kí a máa ago tí a wà sórí ètò. Lákọ̀ọ́kọ́, wọ́n ní purọ́pọ̀ níyì, àmọ́ tó bá dá ẹ̀tẹ́ ní kó bá wa. Ẹni tẹ̀tẹ̀ tí ò bá fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́ á yẹra fún ewékewé. Wọ́n ní ojú tí ó ròyìn ogun kò ní ṣe kí ni, kò ní kú sógun. Wọ́n ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dára, àmọ́ alágbẹ̀dẹ kò ní yé rọ́ fọ́mọ tiẹ̀. Wọ́n wá ní má fi oko mi dáná, ọjọ́ kan báyìí làá kọ́. Wọ́n wá ní ṣàn láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n tún wá ní bólóde òkú, ojúde rẹ̀ kò ní wu gẹ́gẹ́ o. Wọ́n tún wá ní a kì í kórìíra ọ̀fọ̀n ká dáná sunlé. Wọ́n tún wá ní kòkòrò tí ń jó lẹ́bàá ọ̀nà, onílù rẹ̀ ó ń bẹ nínú igbó. Wọ́n wá ní ibi àṣẹ bá bínú dé, ìkòkò ò gbọdọ̀ bá wọn bínú débẹ̀. Bí kòkò bá bínú débẹ̀, ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ ò ní rí dá o. Thank you for joining us today on our proverb, Yoruba proverb. I pray God Almighty will give us more wisdom to learn and to understand and to make use of all these proverbs on our daily activities. Thank you for joining us. You will be expecting more from our side. Time is coming, we'll be bringing an elder to you to come and give you some proverb and also educate us. Thank you for joining us. God be with you. God be with your family. Thank you.